kú dédé wòye o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti ń bá wa bọ̀ látọjọ́ tó ti pẹ́, gbogbo ẹ̀yin tó jẹ́ pé gbogbo nǹkan tá a bá ń ṣe lórí ètò yìí gbogbo ẹ̀ lẹ máa ń bá wa fọwọ́ lù tẹ̀sí máa ń gbé òṣùbà kárì fún wa. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń gba tiwa lórí ìkànnì yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìkànnì yìí ni ìkànnì tó lágbára, ìkànnì tó jẹ́ wípé oríṣiríṣi eré sinimá àgbéléwò la máa ń mú wá. Àwọn eré tó jẹ́ wípé eré tó lálàáfíà, eré tó làmìlàaka, eré tó jẹ́ wípé gbogbo àwọn èèyàn bá wò wọ́n sì ṣe sàdánkátà fún iṣẹ́ ọpọlọ, wọ́n sì ṣe òṣùbà kárì fún gbogbo àwọn tó ṣe kíni, gbogbo àwọn tó kópa nínú sinimá náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn èkì fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò èèyàn ní inú ìkànnì yìí. Ẹ sì mọ̀ pé ìkànnì yìí náà ni ìkànnì tó jẹ́ wípé ẹ ti lè ṣe gbogbo nǹkan tó bá wù yín láti sọ̀rọ̀ nípa sinimá, láti fa kòmó òkúnnú sinimá bọ́ta, àti láti sọ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àtàwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àtàwọn nǹkan tẹ́ ẹ lérò pé bóyá ó yẹ kó wà nínú sinimá tí ò sí níbẹ̀, bóyá ẹ wà satisfied ni àbí ẹ wà disappointed. Inú ìkànnì yìí lẹ ti lè bẹ̀rẹ̀ ìjíròrò àti ìpanilọ́rọ̀dà wípé nǹkan tẹ́ ẹ fẹ́ nínú sinimá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ní. Ẹ sì mọ̀ pé látìgbà tí a ti mú wá sórí móhùnmáwòrán yín, a disappoint yín rí. Eléyìí ló fi jẹ́ wípé ìgbádùn tí òun ni làálàá kókó jàǹjàǹ tiwa. Àwa náà sì sọ fún yín pé a ní ever disappoint yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn sinimá tó bá lágbára òun náà la máa mú wá. Ọ̀kan lára àwọn sinimá ta tó mú wá lónìí tó dàbí ẹni wípé ó lágbára ó làmìlàaka, òun ni sinimá Òṣónúbéwérẹ́. Òṣónúbéwérẹ́ jẹ́ ọ̀kan lára àwọn sinimá tó jáde ní ọ̀sẹ̀ yìí. Ara àwọn sinimá tó jẹ́ wípé ó làmìlàaka, lára àwọn sinimá tá a ṣe kíni tá a fọwọ́ rẹ̀ sọ̀yà pé sinimá lélẹ́yìí. Sinimá tó jẹ́ wípé àwa gangan à ń wò ó àṣìṣe kíni, à ń sáùdá fọ́lọ́run wípé iṣẹ́ ọpọlọ lélẹ́yìí, iṣẹ́ ọpọlọ lélẹ́yìí. Ẹni tó bá wá jẹ́ wípé sinimá Òṣónúbéwérẹ́ yìí kò tí ì wò, ìfẹ́ mọ irú sinimá àbí irú àgbéléwò tó ti wò lọ́sẹ̀ yìí, tí ò bá ti wò sinimá Òṣónúbéwérẹ́ kò tí ì wò sinimá rárá ni. Ẹ wo, ká tó fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò, tẹ́sí mọ̀ pé a gbọ́dọ̀ fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò, torí wípé bàbá ní àfọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò náà rà mí wé yóò lọ. Ta ló ṣe sinimá Òṣónúbéwérẹ́? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé a kọ́kọ́ dárúkọ ẹni tó ṣe sinimá náà kó tó di wípé a mẹ́nubà gbogbo àwọn tí wọ́n jọ ṣe sinimá náà tá a ṣe kíni, tá a lù wọ́n lọ́gọ̀ ẹnu, tá a gbóṣùbà káre fún wọn. A sì tún yànnàná ipa tí ọ̀kọ̀ọ̀kan wọn kó nínú sinimá náà. Òṣónúbéwérẹ́ ló wá láti ọwọ́ Abíọ́dún Jímọ̀. Gbogbo yín mọ̀ Abíọ́dún Jímọ̀ gẹ́gẹ́ bí òǹkọ̀tàn àti olùyàtàn òṣèré orí ìtàgé tó ṣe kíni tó dángájíá, tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wò bọ̀. Gbogbo wa sì mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ àwọn òǹkọ̀tàn àti òǹròtàn àti òǹyàtàn nínú Nàìjíríà industry yìí, Abíọ́dún Jímọ̀ wà lára àwọn tó jẹ́ wípé a lè fi ọwọ́ kó ìyàn rẹ̀ kéré. Bàbá sì fi ọwọ́ kóru yan Abíọ́dún Jímọ̀ kéré, ìyẹn náà sì mọ̀ lẹ́mọ̀. Ẹ wo ẹ̀yin tèmi tẹ́ wà nílé lóko, Abíọ́dún Jímọ̀ ló ní sinimá Òṣónúbéwérẹ́. Ẹ̀yin tẹ́ bá ti wá wo Òṣónúbéwérẹ́, ẹ̀mí sí eléyìí tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Láti wo sinimá Òṣónúbéwérẹ́, ẹ subscribe sí orí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like ẹ tẹ́ share tán, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwérẹ́. Kẹ́ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì kan bẹ̀. Ẹ click líǹkì yẹn ní ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwérẹ́. Ẹ wo sinimá yìí, ó jẹ́ sinimá tó làmìlàaka tó lálàáfíà láti ọwọ́ Abíọ́dún Jímọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé mo máa ń sọ fún yín wípé èmi ò ní mú sinimá tó bá jẹ́ pé kò ní tẹ́yín lọ́rùn wá. Sinimá tó jẹ́ pé mi gangan ó ti wò kí n tó wá preview rẹ̀ fún yín ni. Ẹ sì mọ̀ pé gbogbo sinimá tèmi bá wò èmi máa ń ṣe kíni, mo máa ń fi ara balẹ̀, mo máa ń fi gbogbo nǹkan lẹ̀ láti wò ni. Èmi èwo sinimá kí n máa jẹun, èmi èwo sinimá kí n máa wẹ̀, èmi sì wo sinimá kí n máa gbá bọ́ọ̀lù. One things at a time lèmi máa ń ṣe. Èmi a máa fi gbogbo ọjọ́ wo sinimá kí n lè bá mọ nǹkan tí ń sọ wájú yín, torí mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa, ẹ̀yin tó lọ́pọlọ tó jẹ́ wípé ẹ kàwé ẹ gboyè, ẹ sì mọ nǹkan tí wọ́n ń pè ní acting ní gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa. So àti wá wájú yín wá máa sọ kótókótókótókótó kò ní lè possible. Torí ẹ̀ lèmi náà máa fi gbogbo ọjọ́ àti gbogbo wákàtí àti gbogbo sùúrù láti wo sinimá kí n lè fa kò mọ́ òkun
àtẹlẹ́ tó dáńtọ́ ń bẹ̀ kí n lè fàyọ fún yín, torí mo mọ̀ wípé bí n bá ṣe ń sìn lẹ́yìn náà máa fi kàn án, torí mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónú Béwérẹ́ mo mọ̀ pé ẹ pọ̀ jọjọ, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónú Béwérẹ́ eléyìí ní sísẹ̀ntẹ̀lé láti wo sinimá Òṣónú Béwérẹ́. Ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òṣónú Béwérẹ́. Tẹ́ bá ti sọ yẹn tán ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì tàbá yín pèsè bẹ́ẹ̀. Líǹkì yìí ni ẹ kílíkì, òun yóò gbé yín lọ síbi tẹ́ ti lọ wo sinimá Òṣónú Béwérẹ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé kò sínú sinimá tẹ́ bá ti rí Àníkẹ́ Àmì, gbogbo yín ó ti yẹ kẹ́ mọ̀ wípé sinimá ọ̀hún blockbuster ni, torí wípé mo fẹ́ lè sọ wípé ní sinimá tí Àníkẹ́ Àmì bá ti wà, tó bá jẹ́ pé sinimá náà ó bá ń lọ fún Grammy, gbogbo kàtígórì tó bá yẹ kó wà òun ló yẹ kó gba gbogbo àwọ́ọ̀dù bẹ̀. Torí Àníkẹ́ Àmì mo fẹ́ sọ wípé nínú industry Yorùbá eléyìí tí ilẹ̀ rẹ̀ mọ́ lọ́jọ́ tòní, mo fẹ́ ní kí wọ́n watch out fún Àníkẹ́ Àmì, torí wípé yóò tóbi ju gbogbo àwọn tó ti fẹ́ bá níbẹ̀ lọ. Torí parábìnrin yìí jẹ́ ọmọbìnrin kan tó máa fara ṣiṣẹ́, bóyá ó gba lead role ni àbí ó gba sub lead role, àbókàn jẹ́ wípé scenes bíi mélòó kan ló gbà ń bẹ̀. Gbogbo ibi tẹ́ bá ti rí Àmì Àníkẹ́ sinimá náà ó ṣe kíni, alárè ó jàgbà nǹkan ó sì gbé nǹkan àná. Ẹ wo kí n má fi ọjọ́ lọ mọ yín lọ́wọ́, gbogbo nǹkan tí mo fẹ́ lò pẹ̀lú yín ò gbọ́dọ̀ ju ìṣẹ́jú 10 àti àáyá ìṣẹ́jú rẹpẹtẹ lọ. Bí mo ṣe wá ń bá yín lọ, ẹ mọ̀ wípé ẹnìkan kì í jẹ́jẹ́ mọ́, ọ̀pọ̀ èèyàn sì jẹ́ àwádé. Ibikíbi tí wọ́n bá sì ti ń pe obìnrin ní Kúmólú, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Akin ti mú gbogbo wọn lọ ní àbá wọn nù, ikú ti mú gbogbo wọn lọ ní àbá wọn ni. Bẹ́ẹ̀ ni, ẹ wo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi, àwọn èèyàn tó jà bí èèyàn ẹni bí ẹni tí wọ́n so wọ́pọ̀, tí wọ́n so ọgbọ́n pọ̀, tí wọ́n gbárùkù ti Jímọ̀ Àbíọ́dún láti ya sinimá Òṣónú Béwérẹ́. Àwọn náà ni àwọn wọ̀nyí, kẹ́ lè mọ̀ wípé oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n lọ́pọlọ, tí wọ́n níyì láwùjọ, òun náà ni gbogbo àwọn tí wọ́n pọ̀wọ́pọ̀, tí wọ́n pàmọ̀ pọ̀, tí wọ́n sì fi gbogbo nǹkan tí wọ́n ṣe lẹ̀ nínú ayé láti wá sọ̀pọ́ọ̀tì Àbíọ́dún Jímọ̀ láti ṣe sinimá Òṣónú Béwérẹ́. Àkọ́kọ́ àwọn èèyàn tó wà ńbẹ̀ ni Àníkẹ́ Àmì Ọláníyì, òun ló play character Tẹ́lẹ̀ọlá. Yínká Sàláwù, òun ló play character Dèjì. Àbíọ́dún Jímọ̀ fúnra rẹ̀, òun ló play character Tìmílẹ́yìn. Ràánà Jímọ̀, òun ló play character Ayọ̀míkún. Ọmọlára Kówótì, òun ló play character Mọ́ládé. Ṣèyí Adéọlá, òun ló play character Ayọ̀ọlá. Adéwùmí John, òun ló play character Múyìwá. Ẹni Tẹ̀tẹ̀mídayọ̀, òun ló play character Pastor. Bámidélé Ayọ̀délé, òun ló play character Ayọ̀adé. Abíṣọlá Animáṣàhùn, òun ló play character Matron. Ṣèyí Òní Arówójẹun, òun ló play character ìyàwó Tìmílẹ́yìn. Bùkọ́lá Pópóọlá, òun ló play character Ṣàlíwá. Ọláìfẹ́ Olúwalàwá, òun ló play character Nọ́ọ̀sì. Táíwò Ọbálẹ́yẹ, òní obìnrin. Quadri Oríọlá, òun ló play character Àbíwẹ́rẹ́. Tẹ̀wárí Ridwan Ọlárere, òun ló play character Àbíwẹ́rẹ́. Arámìdé Abíọ́dún ló play character Pregnant Woman. Clement Adosu, òun ló play character Táyọ̀. Rachel Bollis, òun ló play character Tọ́lání. Jẹ́mímà Adékúnlé, òun ló play character Títí. Bí gbogbo àwọn èèyàn ṣe lọ ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì nínú sinimá Òṣónú Béwérẹ́. Àkọ́kọ́ tá a bá ní ká mọ̀ divine Òṣónú ó jẹ́ character kan tó jẹ́ pé ó common lójú ayé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn èèyàn máa ń fẹ́ sí Òṣónú àti introvert, wọ́n fẹ́ máa ń sì wọ́n mọ̀ pé ẹni wípé Òṣónú náà máa ń dá dúró ni, introvert náà máa ń dá wà nulẹ̀ ni. Ṣùgbọ́n introvert ó ṣeéṣe kó jẹ́ wípé a máa ṣàwàdà, a máa ṣeré, bọ̀ gbogbo nǹkan tí ẹ inú ilé ni kì í fẹ́ jáde. Introvert nìyẹn. Ṣé wá rí introvert wá pé oríṣiríṣi. Ẹni tó bá wá jẹ́ pé introvert ni tó tún wá jẹ́ Òṣónú, ilé ayé tiẹ̀ yóò fẹ́ lè díẹ̀. Gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí mo mọ̀ pé àwọn tán ti wo Òṣónú Béwérẹ́ yóò ti mọ iye wọn, wọ́n sì ti mọ ibi tí mò ń bá lọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti wo Òṣónú Béwérẹ́, láti wo Òṣónú Béwérẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like ẹ̀ tẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ comment pé ready to watch Òṣónú Béwérẹ́. Tẹ́ bá ti wá sọ bẹ́ẹ̀ tán, ẹ wá bọ́ síbi description wa,
ẹ click ẹ rí líǹkì kan bẹ̀. Líǹkì yẹn ni ó gbé yín lọ síbi tí ẹ ti wo sinimá Òṣónúbéwéré láti ọwọ́ Àbíọ́dún Jimoh. Sinimá tó jẹ́ wípé gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń wo sinimá náà ni wọ́n ti ń gbé òṣùbà káre fún gbogbo àwọn tó ṣe àti àwa tá a ṣe àfihàn rẹ̀. Sinimá yìí ló jẹ́ sinimá kan tó jẹ́ wípé ẹ̀rù á máa bà mí jọjọ nígbà tí mo bá ti rí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀, torí wípé èmi sì máa ń ṣàdúrà wípé ìwọ Ọlọ́run, ní táwọn kan ń ṣe ní wẹ́rẹ́ ń làwọn kan ń ṣe tó dìnira fún wọn. Ọlọ́run ọba, gbogbo nǹkan tí ẹgbẹ́ mi bá ń ṣe ní wẹ́rẹ́ wọ́n jò jẹ́ nira fún mi, torí wípé olórí àdúrà ni. Tẹ́ bá wo kárátà Àníkẹ́ Àmì, ẹ rí pé nǹkan tó jẹ́ bí ogun fún un ní oyún níní. Tẹ́ bá sì wo oyún níní yẹn, ẹ rí wípé ohun ló fẹ́ jẹ́ nǹkan tó jẹ́ wípé àwọn jẹ́nsí wọn ò tí kì í fẹ́ gbọ́rọ̀ rẹ̀, wọn ò tí yọ́ dànù, ẹlẹ́lòmí àmọ́ ìyọyún márùn ní school lélẹ̀ tó jẹ́ wípé àwọn kan sì wà níbi ibì kan tí wọ́n ṣe IVF, tí wọ́n ṣe MGF, tí wọ́n ṣe DPP láti jẹ́ pé káwọn náà dọ̀mọ̀ láyé. Àti wá dọlọ́mọ láyé eléyìí ló máwọn kan yọgbá yọkòkò bàbá àsásùn tí ń yọ gbogbo ẹ̀dànù ní ẹyọ kọ̀ọ̀kan. Kí Elédùmarè ọba ìláyé kó mọ̀ sọ wá, kó mọ̀ jẹ́ ká kó sí ọ̀wọ́. Ẹ wo gbogbo àwọn nǹkan yìí ó lọ fà nínú sinimá Òṣónúbéwéré, torí àwọn Òṣónúbéwéré mi ó tún wá máa ń jẹ́ wípé àwọn èèyàn ló máa ń kọ́ wọn, tó jẹ́ wípé wọ́n á máa rẹ́rìn, wọ́n á máa ṣeré before, ṣùgbọ́n níbi society kí wọ́n máa dojú sọ̀yàn, kí wọ́n máa hùwà ìdásíyàn lẹ́ni ọ̀wọ́n bá sì kíni yóò bá dènà pa. Láti wo sinimá Òṣónúbéwéré, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti wá like tẹ́ share rẹ̀ tán, ẹ wá bọ́ síbi description wa, líǹkì kan wà ńbẹ̀, click líǹkì yẹn. Líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré. Bẹ́ẹ̀ ni ṣé ẹ rí Òṣónúbéwéré yìí ó pín sọ́nà yẹ́yẹ́yẹ́, eléyìí tó sì dàbí ẹ̀kọ́ tó kọ́ èmi ó fẹ́ tó ogún ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí mo sì mọ̀ wípé a lè sùn ká kọ orí síbì kan náà, torí wípé ìyá kan náà bàbá kan náà kọ́ ni ó bí wa. Gbogbo wa a lè sún wá kọrí ibì kan náà táwa àtàpọ̀ ń bẹ ò bá ti kí ń hanrun, ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ wípé òun máa ń hanrun, abẹ́tà kó lọ wá oko bòmíì sùn sí, torí wípé o ò lè sùn síbi tí àwọn ẹkùn bá sùn sí, ó jí wọn lẹ̀. Ẹ wo ẹ̀yin tèmi, ẹ̀kọ́ tèmi kọ́ nínú sinimá Òṣónúbéwéré ó fẹ́ pọ̀ jọjọ, eléyìí tí mo sì rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí èèyàn lè fi ṣe òdiwọ̀n ayé rẹ̀ ò ní wípé ṣé ẹ rí ẹnu ẹjẹ́ á máa sọ nínú gbogbo nǹkan tí ó wà ní ayé yìí. Mo fẹ́ lè sọ wípé ẹnu a máa kó bá ní, ẹnu a sì máa là ní, torí Yorùbá bọ̀ wọ́n ní ẹnu ńlá fi kọ méje, ẹnu ẹni la fi pèrè sínú ayé ẹni, ẹnu ẹni la fi ń kọ nǹkan tá a bá fẹ́, ẹnu ẹni la fi ń pe dáadáa náà. Ṣé wá rí ẹnu yìí, òun la fi sọ ọ̀rọ̀ tí ó yọ obì lápò, òun náà la fi sọ ọ̀rọ̀ tí ó yọ idà nínú àpò. Ẹ wo nǹkan tó bá fẹ́ àti nǹkan tó bá fẹ́, ẹnu rẹ yìí ló fi sọ. Tó wá ríjọ́ tó bá ti wá jẹ́ kí ẹnu yìí kó jẹ́ weapon fún ìṣòro ńlá ni. Eléyìí ló jẹ́ kárátà ọmọ tó jẹ́ pé Àníkẹ́ Àmì, òun ni stepmother rẹ̀ níbi tó ti ń yàn fún fiancé rẹ̀ yẹn ni Àníkẹ́ Àmì padà fi ọkọ̀ pa àwọn méjèèjì dànù nínú sinimá Òṣónúbéwéré. Tẹ́ bá wo inú ilé àwọn Àníkẹ́ Àmì yìí Tọ́lẹ́ọlá, ó dàbí ẹni pé ilé tó jẹ́ pé ilé alálàáfíà, ilé tó gbádùn tó jẹ́ pé gbogbo àwọn èèyàn wọ́n ń gbàdúrà láti fi ilé náà tọrọ ni, torí ìyàwó tó jẹ́ bí first wife nínú ilé yẹn ó ti kú. Àníkẹ́ Àmì nìkan ló ń tọ́jú àwọn ọmọ yìí, lè tó jẹ́ pé step daughter rẹ̀ ó fẹnu sí kíni, ó fẹnu wú géètì. Bóyá àfẹ́ ló páyó ni o, bóyá kàn wá nǹkan tí ó fi sọ tó kàn sáà fi máa jèrè ọ̀rọ̀ ni kò yé wa, ṣùgbọ́n ó ṣe kíni, ó fẹnu wú géètì. Kọ́lọ́hun bá kó mọ̀ jẹ́ ká sọ ọ̀rọ̀ lásìkò tí ò yẹ ká sọ. Ẹ wo oríṣiríṣi nǹkan ni ó wà nínú sinimá Òṣónúbéwéré gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ. Oríṣiríṣi ẹ̀kọ́ ló sì wà ńbẹ̀, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá wò ẹ lè mọ̀, torí wọ́n ní bá a lọ àìdé. Àwọn tí wọ́n ti wo sinimá Òṣónúbéwéré wọ́n mọ gbogbo nǹkan tí mò ń sọ, wọ́n sì ti mọ ibi tí mo bá dé. Láti wá wo sinimá Òṣónúbéwéré, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, kẹ́ wá bọ́ síbi kọ́mẹ́ǹtì kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwéré. Ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì kan bẹ̀.
líǹkì yìí lẹ́ kílíkì torí líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré láti ọwọ́ Abíọ́dún Jímọ̀, arákùnrin ni tó jẹ́ pé gbogbo sinimá tó bá ti kọ sinimá tí máa ń láàmìlàkà, sinimá tí ò ṣeé fi ọwọ́ rọ́ dànù ni. Ẹ̀yin náà sì ti mọ̀ pé gbogbo sinimá tí Àníkẹ́ Àmì bá wà, sinimá tó jẹ́ wípé ògo àti àgbàlagbà sinimá ni. Èmi náà sì rèé tá a bá ti bá yín mú àwọn sinimá tá a fẹ́ ṣàfihàn rẹ̀ wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ẹ ti gbọ́dọ̀ jẹ́rìí àwa náà wípé gbogbo sinimá tá a bá ti ṣe àfihàn rẹ̀ kìí ṣe sinimá tẹ̀sí kí ni tẹ́lẹ̀ kan ṣe pé àwo sinimá náà àgbádùn rẹ̀, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ torí wípé gbogbo àsìkò làwa náà máa ń fi ilẹ̀ láti jẹ́ wípé ká wo sinimá káfa kò mú òkun rẹ̀ yọ ká sì ṣe kí ni ká rí i pé ó dángájíá ká tó gbé wá sọ́dọ̀ ẹ̀yin tí wà nínú ilé lóko. Gbogbo ẹ̀yin tẹ́ ti wá wo sinimá Òṣónúbéwéré tó jẹ́ pé ẹ ti wò ó yé yín, mo mọ̀ wípé gbogbo nǹkan tí mò ń sọ lọ ẹ ti mọ̀ torí pé yóò ti yé yín torí mo nígbàgbọ́ wípé ẹ ń fọkàn àti ara tara bá mi lọ. Ṣùgbọ́n àwọn tí wọn ò tí ì wo sinimá Òṣónúbéwéré, èmi ò mọ sinimá tẹ̀ ń wò lásìkò yìí o. Torí ìdí èyí ẹ tètè tara ṣàṣà láti lọ wo sinimá Òṣónúbéwéré. Láti wá wo sinimá Òṣónúbéwéré, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwéré. Tẹ́ ẹ bá ti kọ́ tán, ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì kan bẹ́ẹ̀, ẹ kílíkì líǹkì yẹn. Líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré torí sinimá tó lágbára tó láàmìlàaka sinimá lágbára ni. Sinimá tó jẹ́ wípé a kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣé wá rí ọ̀kan lára àwọn ẹ̀kọ́ tá a kọ́ ni pé sùúrù. Ṣé rí sùúrù ò lè ṣe òkúta jìnnà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ torí ohun tó wà lára àwọn òwe Yorùbá tó yẹ kí wọ́n update nínú dáyárì wọn ò ní pé sùúrù a máa ṣe òkúta jìnnà. Wọn ò tún wá sọ pé irú òkúta báyìí ni sùúrù lè ṣe jìnnà. Tó bá jẹ́ pé òkúta ògúlùtù ni sùúrù lè ṣe òkúta ògúlùtù gan sùúrù ò lè ṣe jìnnà torí yóò sì tún máa dún bí òkúta ni. Torí òkúta lòkúta ó wọ́n jẹ́ lọ́jọ́kọjọ́, òkúta akọ àbí òkúta abo, èwo gangan ni Yorùbá ń sọ níbẹ̀. Torí inú gbogbo ìgbàgbọ́ tèmi mo mọ̀ wípé òkúta lè, ẹni tí wọ́n bá sì ti fi lè pè ní òkúta, ó yẹ kẹ́ni náà mọ̀ pé wọ́n ń try láti sọ fóun wípé ọmọ líle ni òun. Wọn sì fẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ tó fi òun tọrọ ọmọ bó tilẹ̀ wò kó kéré àbí bó tilẹ̀ wò kó tóbi tó. Ṣé rí sùúrù tá à ń rí yẹn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣé rí sùúrù tá a sì ń wò yẹn ó da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú. Ibi tó bá ti yẹ ká ní sùúrù tá a bá ní sùúrù, ní tá a ti fi bóyá bí 40 years tó papọ̀ ó lè fi 1 minute dàrú. Ní tá a ti fi bí ogún ọjọ́ tá a ti fi so papọ̀ ó lè ṣe kíni, ó lè fi 1 second dàrú. Ṣé rí sùúrù yẹn àti ìwà jẹ́jẹ́ wọ́n jọ máa ń rìn ni. Ṣé rí àwọn situation kan wà tó jẹ́ pé sùúrù ló yẹ kí Àníkẹ́ Àmì tó play character Tẹ̀lẹ́ọlá nínú sinimá Òṣónúbéwéré, sùúrù ló yẹ kó ṣe àti kó má ro àròkàn. Ṣùgbọ́n torí pé ó ti ní nǹkan kankan tó ń jó lábẹ́ aṣọ, ó ti ní nǹkan kankan tó jẹ́ wípé inú rẹ̀ ò dùn sí, wọ́n sì ti fún ní àwọn àmọ̀ràn kan lórí ẹ̀ wípé kò ní solution mọ́. Àwọn situation tó gbé òun sí àwọn situation tó lè padà nínú ẹ̀, kìí ṣe àwọn situation tó lè mórí bọ́ náà. Ìfúnbò mórí bọ́ kò ní máa ró oorun sùn títí láì. Àwọn tí wọ́n ti wo sinimá Òṣónúbéwéré, àwọn ní ọmọ kókó ibi tí mo dé torí mo mọ̀ wípé wọ́n fọkàn bá mi lọ. Ṣùgbọ́n wọ́n tó ti wo sinimá Òṣónúbéwéré, àánú rẹ̀ ṣe mí lọ́pọ̀lọpọ̀ torí mo mọ̀ wípé gbogbo sinimá tó bá stream lọ́sẹ̀ yìí kìí ṣe àwọn sinimá tó dángájíá, kìí ṣe àwọn sinimá tó yáyì, kìí ṣe àwọn sinimá tó jẹ́ wípé wọ́n ṣe kíni, wọ́n gbìnà yá. Tẹ́ wá rí láti wá wo Òṣónúbéwéré kẹ́yìn náà lè bẹ́ẹ̀ kíni kẹ́ ẹ lè bá gbá pé kẹ́ ẹ lè máa ma gbogbo nǹkan tá a bá ń sọ ẹ̀bẹ́gbẹ́ pé ẹ bá gbà mọ́. Ẹ ní láti wo sinimá Òṣónúbéwéré yìí torí gbogbo àwọn sinimá tó bá ti wá látòrí ìkànnì yìí ẹ ti mọ̀ wípé kìí ṣe sinimá lásán, sinimá lágbára ni, sinimá tó kọjá bẹ́ẹ̀ tó ti kíni tó gáyàtà òun ni. Láti wo sinimá Òṣónúbéwéré, ẹ subscribe sórí channel yìí kẹ́ like post yìí kẹ́ share rẹ̀, kẹ́ wá bọ́ sínú comment section kẹ́ drop comment kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwéré. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ rí tẹ́ bá ti drop ẹ̀ tán, ẹ wá bọ́ sínú description wa,
ẹ wá rí líǹkì kan bẹ̀. Líǹkì yìí lẹ́ kílíkì. Tẹ́ bá ti kílíkì ẹ̀, líǹkì yìí ó direct yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré. Oyún ni sísẹ̀ntẹ̀lé tẹ́ follow láti wo sinimá ọ̀hún. Torí sinimá tó jẹ́ pé bí wọ́n bá ń sọ fún yàn téèyàn ò wo fúnra rẹ̀, yóò dùn yàn, yóò dàbí pé èèyàn fi ojú egbò èèyàn fi gbá ìgbálẹ̀ ni tó wá gun ṣọ́kí. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ọ̀kan lára àwọn nǹkan tí mo tún rí ni ìfẹ́. Ṣé rí ìfẹ́ lágbára. Kò sí situation tó náà lè da ẹ̀ sí. Gbogbo àwọn tó bá ti ṣe kíni, tó bá ti wà ní sọ̀kánì rẹ̀, make sure pé o nífẹ̀ẹ́ wọn. Irú kí wọ́n mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀, make sure pé o fìfẹ́ hàn sí wọn. O show wọn ní love nílé lóko lájò. O jẹ́ kí wọ́n mọ̀ wípé yàrá kótópó ó gba 40 boys tí ìfẹ́ bá ti wà ń bẹ̀. Ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú sinimá yìí láti ìṣẹ̀bẹ̀rẹ̀ tó fi dópin ni mo rí wípé ọmọ tó jẹ́ bí stepmother Àníkẹ́ Àmì, tó jẹ́ bí stepdaughter rẹ̀, tó bá ṣe wípé ó níkẹ́ Àníkẹ́ Àmì bóyá Àníkẹ́ ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ni, ẹ rí wípé gbogbo àwọn nǹkan yìí kò ní ṣẹlẹ̀. Mo tó wá rí wípé tó bá ṣe pé kò nífẹ̀ẹ́ rẹ̀ lásán tó dẹ̀ jẹ́ kó mọ lóhùn nìkan ni, gbogbo àwọn nǹkan yìí ò ní ṣẹlẹ̀. Kò nífẹ̀ẹ́ rẹ̀, ó tó wá ń sọ fún boyfriend rẹ̀ wípé sórí stepmother mi yẹn wọ́n ṣe báyìí. Eléyìí tó jẹ́ wípé ó kùnà, kò dẹ̀ gba máàkì tó níwájú Ọlọ́run ọba tó dá wa. Even níwájú ọmọ èèyàn gan kò gba máàkì. Ká mú nífẹ̀ẹ́ èèyàn ká sì tó máa sọ fáwọn èèyàn wípé nífẹ̀ẹ́ ni tá à ń bá ṣe yìí, nǹkan tí ò dáa tó ni. Eléyìí ló mú mi rántí wípé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nílé ayé, ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ kó kọ́kọ́ síwájú. Torí wípé ìfẹ́ ló ṣohun gbogbo tán, ìfẹ́ ló ṣohun gbogbo. Torí ìlú tí ó bá kọ́kọ́ dàrú, ìfẹ́ ni ó kọ́kọ́ kù ńbẹ̀. Tí ìfẹ́ bá ti kù ńbẹ̀, ọ̀rọ̀ wọn ò ní yéra wọn mọ́. Èdè àìyedè ó wá ṣẹlẹ̀, ogun ó máa gorí ogun fúnra wọn. Ṣùgbọ́n gbogbo ibi tá a bá ti wà, tá a bá ti ń fìfẹ́ lò, tá a lọ́ fọ ọmọdé, tá a lọ́ fọ àgbàlagbà, tó jẹ́ pé gbogbo àwọn tẹ́ wà ní sàkání wa là ń fi ìfẹ́ bá lò. Ẹ rí i pé kógun tó lè jarú ìlú bẹ́ẹ̀, ọ̀nà ó jìn, ọ̀nà ó sì nà. Bẹ́ẹ̀ ni, lẹ́yìn ìfẹ́, nǹkan tó dàbí ẹ̀kọ́ tí mo tó kọ́ ń bẹ̀ ni ìwà ìkà àti ìwà ọ̀dájú. Ṣé rí ẹni tó bá jẹ́ wípé wọ́n bá ti kí tí wọ́n bá kí pé sàlámà lèkùn, tí sàlámà lèkùn bá ti ní lára, àbí ẹni tí ń sọ wípé ìkẹ́ àtọ̀là kó mọ́ bá yín tí ò lè dá padà, ẹ ti mọ̀ wípé ó ti pa ànábì kan nìyẹn tí ò bá ti dá sálámù. Ẹni tó bá wá lè gbójúgbóyà tó lè pa ànábì kan ní ìsọ pé kò dá sàlámà lèkùn, ẹ ti mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ọ̀dájú ni ó jẹ́ lójú ayé. Ṣé rí àwọn ìwà kan wà tó yẹ pé èṣù ni ó fẹ́ tíyàn sí. Torí èṣù tó wá fẹ́ tíyàn sí ni ó fẹ́ jẹ́ kí àbámọ̀ àti regret kó gbẹ̀yìn ayé èèyàn ni. Ṣé wá rí díẹ̀ yìí lèyìn ó fi wá súnmọ́ Ọlọ́run. Táìmù tí èṣù bá wá fẹ́ sọ pé kéèyàn sí àwọn nǹkan báyìí, téèyàn bá wá súnmọ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò wá sọ pé rárá, o ò ní ṣubú, o ò ní bá báyìí lọ. Bẹ́ẹ̀ ni, ẹ̀mí Ọlọ́run yẹn ni wà tíyàn sí right way ní táìmù tó jẹ́ pé èṣù fẹ́ tíyàn ṣubú. Torí kárátà Àníkẹ́ Àmì nínú sinimá Òṣónúbéwéré yẹn, ibi tó ti fi mọ́tò gbá àwọn ọmọ yẹn àti ìyàwó àtọkọ sínú igbó, ẹ̀mí Ọlọ́run ni ó bá lò. Torí tẹ̀mí Ọlọ́run bá lò láàrin yẹn, yóò mọ̀ wípé ìwà tóun fẹ́ wù yẹn ìwà wèrè ni. Àti wípé nǹkan tó àwọn ọmọ yẹn ṣe tí ẹ fi dìsáàfù ikú yẹn kò wọ́ tiẹ̀. Ká tiẹ̀ sọ pé stepdaughter rẹ̀ wọ́n bá ṣe kíni, ó dìsáàfù ikú torí nǹkan tó sọ sí i. Báwo ni ti fiancé ṣe jẹ́? Fiancé kan wà fẹ́ yàwó ní tiẹ̀ kò mọ nǹkan kan. Kọ́lọ́run ọba ẹlẹ́dàá, ẹni tí ìyá rẹ̀ ó pè táwa bá jẹ́ inú ẹ̀ kọ́lọ́run máa sọ wá. Ẹni tí nǹkan ó kàn tí ó kàn wá kọ́lọ́run mọ́ yóò kàn. Ẹni táburú ó kàn tí wọ́n fi pè wá lórí fóònù bó ti ṣẹlẹ̀ o, kọ́lọ́run mọ́ jáburú ó kàn ro ẹni bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan yìí ló sodo tó jẹ́ bí ẹni nǹkan bí èso tó rò dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sínú sinimá Òṣónúbéwéré. Lélẹ̀ tí mo sì láyọ̀ tínú mi ń dùn láti jẹ́ pé kí n ṣàlàyé fún gbogbo yín wípé kẹ́ ẹ lọ wò ó. Torí sinimá Òṣónúbéwéré yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé ó ń fún mi láyọ̀ bí mo ṣe ń yànnàná rẹ̀, bí mo ṣe ń ṣàfihàn rẹ̀ nínú mi ń dùn. Torí mo mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti lọ wò ó, mo mọ̀ pé ẹ ṣàdúrà fún mi ni. Torí bí inú mi ṣe ń dùn tí mo ṣe ń wò ó ni mo ṣe rí i pé tí n bá sọ fẹ́yìn tèmi náà pé ó yá ẹ wá lọ wo sinimá yìí, mo mọ̀ pé ẹ lè bá ìjákulẹ̀ pàdé ńbẹ̀. Ilé ló múnú mi dùn jọjọ wípé
sinimá Òṣónúbéwéré yìí sinimá tó lágbára tí gbogbo wa sì kìíní tí gbogbo wa gbọ́dọ̀ wò ni. Láti wá wo sinimá Òṣónúbéwéré, ẹ subscribe sórí channel yìí. Tẹ́ bá ti subscribe tán, ẹ like fídíò yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like fídíò yìí tẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú description wa, ẹ click líǹkì tó wà ńbẹ̀. Líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré. Bẹ́ẹ̀ ni, sinimá tó jẹ́ wípé sinimá lágbára ni láti ọwọ́ Abíọ́dún Jímọ̀. Sẹ́ẹ̀rí sinimá Òṣónúbéwéré yìí tó tọwọ́ Jímọ̀ Abíọ́dún wá mọ̀ wípé gbogbo àwọn sinimá tẹ́ ti wò tó dàbí ẹni wípé sinimá lágbára ni wọ́n. Mo mọ̀ wípé ẹ rí wípé gbogbo sinimá Abíọ́dún Jímọ̀ ló máa ń ní mínì. Sinimá tó bá sì jẹ́ wípé Abíọ́dún Jímọ̀ kọ́ ló ṣe tí ò bá ti ní mínì, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé àwọn gbàǹtí ẹ̀yọ̀ àwọn paru-paru ló ṣe nìyẹn. Torí iṣẹ́ ọpọlọ ni Abíọ́dún Jímọ̀ ló máa ń ṣe. Àwọn iṣẹ́ táwa náà bá dẹ̀ ti mú wá fún yín, ẹ ti rí wípé kì í sì iṣẹ́ lásán. Bẹ́ẹ̀ ni, ẹ wo ẹ̀yin tèmi tẹ́ wà nílé lóko láti wo sinimá Òṣónúbéwéré. Ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwéré. Tẹ́ bá ti kọ́ tán, ẹ wá bọ́ síbi description wa. Description yìí líǹkì tó bá wà ńbẹ̀ click ẹ̀. Líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré. Sinimá alálàáfíà tó láàmìlaka tó jẹ́ wípé inú mi á máa dùn, ayọ̀ mi á máa kún tí n bá ti rí sinimá náà. Torí wípé mo mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wò láyọ̀ báyìí lẹ́ẹ̀mọ̀ gbádùn rẹ̀. Torí pé sinimá tó ṣe kìíní tó lálàáfíà ni. Ẹ wo ọ̀kan tó dàbí ẹ̀kọ́ nínú sinimá Òṣónúbéwéré tó jẹ́ wípé èmi gangan mo wá gbàdúrà sọ́lọ́run wípé Ọlọ́run ò má jẹ́ n fọjọ́ ọlọ́jọ́ lọ. Bẹ́ẹ̀ ni, ẹ wo àfẹ́sọ́nà stepdaughter Àníkẹ́. Ẹ rí wípé nǹkan tí ò kàn lẹ́mí rẹ̀ bọ́lé lórí torí wípé òun kàn wá ṣe kìíní ó wá fẹ́yàwó ni. Ṣùgbọ́n ibi tó ti wá fẹ́yàwó ló ti pàdé ikú rẹ̀. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run bá lágbára kó ṣe kìíní kó mọ̀ sọ wá lórí nǹkan tá a mọ̀wọ́ tá a mọ̀ ẹsẹ̀ ṣùgbọ́n tó possible ká jẹ́ ìyá rẹ̀ kọ́lọ́run kó mọ̀ sọ wá níbẹ̀. Ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré, ẹ rí wípé gbogbo nǹkan tí mò ń sọ àti gbogbo àdúrà tí mò ń ṣe mo mọ̀ pé yóò ti yé yín torí mo mọ̀ pé ẹ̀ ń fọkàn bá mi lọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré, oríṣiríṣi nǹkan lẹ̀ mísì láti wo sinimá Òṣónúbéwéré. Fẹ́yìn tẹ́ ti wò, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí náà. Tẹ́ bá ti subscribe tán, ẹ wá click notification button yín. Tẹ́ bá ti click ẹ̀, ó ní ó máa sọ fún yín anytime tá a bá ti drop sinimá tó lálàáfíà, àwọn eré orí ìtàgé tó ga yàtà. Lẹ́yìn ìgbà yẹn wá bọ́ síbi comment section kẹ́ ẹ kọ wípé ready to watch Òṣónúbéwéré. Tẹ́ bá ti wá kọ tán, ẹ wá rí description wa, ẹ click ẹ̀. A sì tó líǹkì kan bẹ́ẹ̀, ẹ̀yin náà la ṣe líǹkì yẹn fún. Ẹ̀yin kàn click líǹkì yẹn. Líǹkì yìí ni ó gbé yín lọ síbi tí ẹ ti wo sinimá Òṣónúbéwéré láti ọwọ́ Jímọ̀ Abíọ́dún. Ẹ wo sinimá Òṣónúbéwéré ni mo ti rí nǹkan tó jọ bí ẹkún èké tí mo sì mọ̀ wípé ó fẹ́ common láàrin àwọn Gen Z tó jẹ́ wípé ìwà ìkà ń bẹ nínú wọn. Ìwà ìkà ń bẹ nínú wọn nìkan wá kọ́, wọn a máa ṣe ìwà ìkà ọ̀hún. Wọn a máa ṣe ìwà ìkà ọ̀hún tó jẹ́ pé wọ́n sì wú débi ni. Wọ́n wú débi wípé èèyàn fẹ́ lè sọ pé ìwọ ló ṣe àwọn dúró ìwà wèrè yìí. Ìwọ ló wà wèrè yìí. Tẹ́ wá rí tí ò ní jẹ́ káwọn èèyàn fura sí wọn ni wípé wọn a máa sunkún èké. Ṣẹ̀ṣì láwọn míì wọ́n mẹ́ẹ̀kún lórí burúkú ẹkún èké yẹn sùn torí wípé àwọn wọn kọ̀ọ̀kan mọ̀ jara mọ́lẹ̀ tí wọ́n mọ̀ sunkún àgbákò níbikíbi tí nǹkan bá ti ṣẹlẹ̀. Meanwhile, àwọn ní à ń ṣe irú ìwà bí ìwà jàǹdùkú tó fẹ́ ẹkún yẹn. Ṣùgbọ́n ẹkún èké ò ní jẹ́ káwọn èèyàn ṣe kíni kí wọ́n fura sí wọn. Àfijọ́ tí ilé ọba mú kà tí ilé ò mú kà, àmọ́ kí ilé ò tó wá mú kà, ohun rere ó ti bàjẹ́, ohun rere ó ti fọ́pọ̀. Lílẹ̀ tó jẹ́ pé kọ́lọ́run bá kó mọ̀ sọ wá lọ́wọ́ àwọn ẹni bí ẹni àti ìkà bí ìkà tó jẹ́ wípé wọn a ṣèbí tán, wọn a ṣe kíni wọn a fẹ́ kún èké bojú. Kọ́lọ́run jà bọ́ sọ́wọ́ wọn. Ẹ wo sinimá Òṣónúbéwéré yìí ló jẹ́ pé nǹkan tó súnmọ́ ó pọ̀ gidigidi. Nǹkan tó dìrọ̀ mọ́ ó lọ fà ní.
gbogbo ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré, mo mọ̀ pé gbogbo nǹkan tí mò ń sọ látàárọ̀ mo mọ̀ pé ó ń yé yín, torí mo mọ̀ pé ẹ ti wò ó, ẹ ti gbádùn rẹ̀, ẹ ti jẹ mọ̀kúndùn rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré, ẹ ṣe kí ni? Ẹ subscribe sórí channel yìí, kẹ́ like post yìí, kẹ́ share rẹ̀. Ẹ wá bọ́ sínú description wa, ẹ click líǹkì tó wà ńbẹ̀, òní ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré. Ṣùgbọ́n kẹ́ ẹ tó click líǹkì, ẹ kọ́kọ́ ṣe kí ni? Ẹ kọ́kọ́ bọ́ sínú comment section, ẹ drop comment kẹ́ sọ wípé ready to watch Òṣónúbéwéré. Ẹ wá bọ́ síbi líǹkì yẹn, ẹ click ẹ̀, yóò gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré. Tẹ́ bá ti wo sinimá Òṣónúbéwéré, ẹ rí i pé sinimá yìí ó lágbára, ó láàmìlàaka. Látọwọ́ Jimoh Abíọ́dún, ọ̀kan lára àwọn àgbà òṣèré, àwọn àgbà òǹkọ̀tàn tó jẹ́ wípé gbogbo sinimá tí wọ́n bá ti kọ, tí wọ́n bá ti ṣe débẹ̀ confirm ni. Ẹ kú dédé wòye o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti ń bá wa bọ̀ látọjọ́ tó ti pẹ́, gbogbo ẹ̀yin tó jẹ́ pé gbogbo nǹkan tá a bá ń ṣe lórí ètò yìí gbogbo ẹ̀ lẹ máa ń bá wa fọwọ́ lù tẹ́ sì máa ń gbé òṣùbà kárí fún wa. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ máa ń gba tiwa lórí ìkànnì yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìkànnì yìí ni ìkànnì tó lágbára, ìkànnì tó jẹ́ wípé oríṣiríṣi eré sinimá àgbéléwò la máa ń mú wá. Àwọn eré tó jẹ́ wípé eré tó lálàáfíà, eré tó láàmìlàaka, eré tó jẹ́ wípé gbogbo àwọn èèyàn bá wò wọ́n sì ṣe sàdánkátà fún iṣẹ́ ọpọlọ, wọ́n sì ṣe òṣùbà kárí fún gbogbo àwọn tó ṣe kíni, gbogbo àwọn tó kópa nínú sinimá náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn èkì fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò èèyàn ní inú ìkànnì yìí. Ẹ sì mọ̀ pé ìkànnì yìí náà ni ìkànnì tó jẹ́ wípé ẹ ti lè ṣe gbogbo nǹkan tó bá wù yín láti sọ̀rọ̀ nípa sinimá, láti fa kòmó òkúnnú sinimá bọ́ta, àti láti sọ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àtàwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àtàwọn nǹkan tẹ́ ẹ lérò pé bóyá ó yẹ kó wà nínú sinimá tí ò sí níbẹ̀, bóyá ẹ wà satisfied ni àbí ẹ wà disappointed. Inú ìkànnì yìí lẹ ti lè bẹ̀rẹ̀ ìjíròrò àti ìpanilọ́rọ̀dà wípé nǹkan tẹ́ ẹ fẹ́ nínú sinimá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ní. Ẹ sì mọ̀ pé látìgbà tí a ti ń mú wá sórí wòmáwòrán yín, a disappoint yín rí. Eléyìí ló fi jẹ́ wípé ìgbádùn tiyín òun ni làálàá kókó jàǹjàǹ tiwa. Àwa náà sì sọ fún yín pé a ní ever disappoint yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn sinimá tó bá lágbára òun náà la máa mú wá. Ọ̀kan lára àwọn sinimá ta tó mú wá lónìí tó dàbí ẹni wípé ó lágbára, ó láàmìlàaka, òun ni sinimá Òṣónúbéwéré. Òṣónúbéwéré jẹ́ ọ̀kan lára àwọn sinimá tó jáde ní ọ̀sẹ̀ yìí. Ara àwọn sinimá tó jẹ́ wípé ó láàmìlàaka, lára àwọn sinimá tá a ṣe kíni, tá a fọwọ́ rẹ̀ sọ̀yà pé sinimá lélẹ́yìí. Sinimá tó jẹ́ wípé àwa gangan à ń wò ó, àṣìṣe kíni, à ń sáùdá fọ́lọ́run wípé iṣẹ́ ọpọlọ lélẹ́yìí, iṣẹ́ ọpọlọ lélẹ́yìí. Ẹni tó bá wá jẹ́ wípé sinimá Òṣónúbéwéré yìí kò tí ì wò, ìfẹ́ mọ irú sinimá àbí irú àgbéléwò tó ti wò lọ́sẹ̀ yìí, tí ò bá ti wò sinimá Òṣónúbéwéré kò tí ì wò sinimá rárá ni. Ẹ wo, ká tó fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò, tẹ́sí mọ̀ pé a gbọ́dọ̀ fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò, torí wípé bàbá ní àfọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò náà rà mí wé yóò lọ. Ta ló ṣe sinimá Òṣónúbéwéré? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé a kọ́kọ́ dárúkọ ẹni tó ṣe sinimá náà kó tó di wípé a mẹ́nubà gbogbo àwọn tí wọ́n jọ ṣe sinimá náà, tá a ṣe kíni, tá a lù wọ́n lọ́gọ̀ ẹnu, tá a gbóṣùbà káre fún wọn. A sì tún yànnàná ipa tí ọ̀kọ̀ọ̀kan wọn kó nínú sinimá náà. Òṣónúbéwéré ló wá láti ọwọ́ Abíọ́dún Jimoh. Gbogbo yín mọ̀ Abíọ́dún Jimoh gẹ́gẹ́ bí òǹkọ̀tàn àti olùyàtàn òṣèré orí ìtàgé tó ṣe kíni, tó dángájíá, tó gbóúnjẹ fẹ́gbẹ́, tó gbà wò bọ̀. Gbogbo wa sì mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ àwọn òǹkọ̀tàn àti òǹròtàn àti òǹyàtàn nínú Nigeria industry yìí, Abíọ́dún Jimoh wà lára àwọn tó jẹ́ wípé a lè fi ọwọ́ kó ìyàn rẹ̀ kéré. Bàbá sì fi ọwọ́ kóru yan Abíọ́dún Jimoh kéré, ìyẹn náà sì mọ̀ lẹ́mọ̀. Ẹ wo ẹ̀yin tèmi tẹ́ wà nílé lóko, Abíọ́dún Jimoh ló ní sinimá Òṣónúbéwéré. Ẹ̀yin tẹ́ bá ti wá wo Òṣónúbéwéré, ẹ̀mí sí lè tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Láti wo sinimá Òṣónúbéwéré, ẹ subscribe sí orí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like ẹ tẹ́ share tán, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwéré. Kẹ́ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì kan bẹ̀. Ẹ click líǹkì yẹn ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré.
ẹ wo sinimá yìí, ó jẹ́ sinimá tó làmìlaka tó lálàáfíà láti ọwọ́ Abíọ́dún Jimoh. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé mo máa ń sọ fún yín wípé èmi ò ní mú sinimá tó bá jẹ́ pé kò ní tẹ́yín lọ́rùn wá. Sinimá tó jẹ́ pé mi gangan ó ti wò kí n tó wá preview rẹ̀ fún yín ni. Ẹ sì mọ̀ pé gbogbo sinimá tèmi bá wò èmi máa ń ṣe kíni, mo máa ń fi ara balẹ̀, mo máa ń fi gbogbo nǹkan lẹ̀ láti wò ni. Èmi è wo sinimá kí n máa jẹun, èmi è wo sinimá kí n máa wẹ̀, èmi è sì wo sinimá kí n máa gbá bọ́ọ̀lù. One things at a time lèmi máa ń ṣe. Èmi a máa fi gbogbo ọjọ́ wo sinimá kí n lè bá mọ nǹkan tí ń sọ wájú yín, torí mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa, ẹ̀yin tó lọ́pọlọ tó jẹ́ wípé ẹ kàwé ẹ gboyè, ẹ sì mọ nǹkan tí wọ́n ń pè ní acting ní gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa. So àti wá wájú yín wá máa sọ kótókótókótókótó kò ní lè possible, torí ẹ̀ lèmi náà máa fi gbogbo ọjọ́ àti gbogbo wákàtí àti gbogbo sùúrù láti wo sinimá kí n lè fa kò mọ́ òkun àtẹlẹ́ tó dáńtọ́ ń bẹ̀ kí n lè fàyọ̀ fún yín, torí mo mọ̀ wípé bí n bá ṣe ń sin lẹ́yìn náà máa fi kàn án, torí mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónú Béwérẹ́, mo mọ̀ pé ẹ pọ̀ jọjọ, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónú Béwérẹ́, eléyìí ní sísẹ̀ntẹ̀lé láti wo sinimá Òṣónú Béwérẹ́. Ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òṣónú Béwérẹ́. Tẹ́ bá ti sọ yẹn tán, ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì tàbá yín pèsè bẹ́ẹ̀. Líǹkì yìí ni ẹ kílíkì, òun yóò gbé yín lọ síbi tẹ́tì lọ wo sinimá Òṣónú Béwérẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé kò sínú sinimá tẹ́ bá ti rí Àníkẹ́ Àmì, gbogbo yín ó ti yẹ kẹ́ mọ̀ wípé sinimá ọ̀hún blockbuster ni, torí wípé mo fẹ́ lè sọ wípé ní sinimá tí Àníkẹ́ Àmì bá ti wà, tó bá jẹ́ pé sinimá náà ó bá ń lọ fún Grammy, gbogbo kàtígórì tó bá yẹ kó wà, òun ló yẹ kó gba gbogbo àwọ́ọ̀dù bẹ̀. Torí Àníkẹ́ Àmì mo fẹ́ sọ wípé nínú industry Yorùbá eléyìí tí ilẹ̀ rẹ̀ mọ́ lọ́jọ́ tòní, mo fẹ́ ní kí wọ́n watch out fún Àníkẹ́ Àmì, torí wípé yóò tóbi ju gbogbo àwọn tó ti fẹ́ bá níbẹ̀ lọ. Torí parábìnrin yìí jẹ́ ọmọbìnrin kan tó máa fara ṣiṣẹ́, tó máa bóyá ó gba lead role ni àbí ó gba sub lead role, àbókò jẹ́ wípé scenes bíi mélòó kan ló gbà ń bẹ̀. Gbogbo ibi tẹ́ bá ti rí Àmì Àníkẹ́, sinimá náà ó ṣe kíni, alárè ó jàgbá nǹkan ó sì gbé nǹkan àná. Ẹ wo kí n má fi ọjọ́ lọ mọ yín lọ́wọ́, gbogbo nǹkan tí mo fẹ́ lò pẹ̀lú yín ò gbọ́dọ̀ ju ìṣẹ́jú 10 àti àáyá ìṣẹ́jú rẹpẹtẹ lọ. Bí mo ṣe wá ń bá yín lọ, ẹ mọ̀ wípé ẹnìkan kì í jẹ́jẹ́ mọ́, ọ̀pọ̀ èèyàn sì jẹ́ àwádé. Ibikíbi tí wọ́n bá sì ti ń pe obìnrin ní Kúmólú, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Akin ti mú gbogbo wọn lọ ní àbá wọn nù, ikú ti mú gbogbo wọn lọ ní àbá wọn ni. Bẹ́ẹ̀ ni, ẹ wo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi, àwọn èèyàn tó jà bí èèyàn ẹni bí ẹni tí wọ́n so wọ́pọ̀, tí wọ́n so ọgbọ́n pọ̀, tí wọ́n gbárùkù ti Jimoh Abíọ́dún láti ya sinimá Òṣónú Béwérẹ́, àwọn náà ni àwọn wọ̀nyí. Kẹ́ lè mọ̀ wípé oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n lọ́pọlọ, tí wọ́n níyì láwùjọ, òun náà ni gbogbo àwọn tí wọ́n pọ̀wọ́pọ̀, tí wọ́n pàmọ̀ pọ̀, tí wọ́n sì fi gbogbo nǹkan tí wọ́n ṣe lẹ̀ nínú ayé láti wá sọ̀pọ́ọ̀tì Abíọ́dún Jimoh láti ṣe sinimá Òṣónú Béwérẹ́. Àkọ́kọ́, àwọn èèyàn tó wà ńbẹ̀ ni Àníkẹ́ Àmì Ọláníyì, òun ló play character Tẹ́lẹ̀ọlá. Yínká Sàláwù, òun ló play character Dèjì. Abíọ́dún Jimoh fúnra rẹ̀, òun ló play character Tìmílẹ́yìn. Ràánà Jimoh, òun ló play character Ayọ̀míkún. Ọmọlára Kówótì, òun ló play character Mọ́ládé. Ṣèyí Adéọlá, òun ló play character Ayọ̀ọ́lá. Adéwùmí John, òun ló play character Múyìwá. Ẹnìtàn Tèmídayọ̀, òun ló play character Pastor. Bámidélé Ayọ̀délé, òun ló play character Ayọ̀adé. Abíṣọlá Animáṣàhùn, òun ló play character Matron. Ṣèyí Òní Arówójẹun, òun ló play character ìyàwó Tìmílẹ́yìn. Bùkọ́lá Púpọ̀ọlá, òun ló play character Ṣàlíwá. Ọláìfẹ́ Olúwalàwá, òun ló play character Nọ́ọ̀sì. Táíwò Ọbálẹ́yẹ, òní obìnrin. Quadri Oríọlá, òun ló play character Àbíwẹ́rẹ́. Tẹ̀wárí Ridwan Ọlárere, òun ló play character Àbíwẹ́rẹ́. Arámìdé Abíọ́dún ló play character Pregnant Woman. Clement Adosu, òun ló play character Táyọ̀. Rachel Bollis, òun ló play character Tọ́lání. Jẹ́mímà Adékúnlé, òun ló play character Títí. Bí gbogbo àwọn èèyàn ṣe lọ ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì nínú sinimá Òṣónú Béwérẹ́. Àkọ́kọ́ tá a bá ní ká mọ̀ divine Òṣónú,
Òṣónú ó jẹ́ kárátà kan tó jẹ́ pé ó common lójú ayé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn èèyàn máa ń fẹ́ sí òṣónú àti introvert. Wọ́n fẹ́ máa ń sì wọ́n mọ̀ pé ẹni wípé òṣónú náà máa ń dá dúró ni, introvert náà máa ń dá wà nulẹ̀ ni. Ṣùgbọ́n introvert ó ṣeéṣe kó jẹ́ wípé a máa ṣàwàdà, a máa ṣeré, bọ̀ gbogbo nǹkan tí inú ilé ni kì í fẹ́ jáde. Introvert nìyẹn. Ṣé wá rí introvert wá pé oríṣiríṣi. Ẹni tó bá wá jẹ́ pé introvert ni tó tún wá jẹ́ òṣónú, ilé ayé tiẹ̀ yóò fẹ́ lè díẹ̀. Gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí mo mọ̀ pé àwọn tán ti wo òṣónú béwérẹ́ yóò ti máa yé wọn, wọ́n sì ti mọ ibi tí mò ń bá lọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti wo òṣónú béwérẹ́, láti wo òṣónú béwérẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti like ẹ̀ tẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ comment pé ready to watch òṣónú béwérẹ́. Tẹ́ bá ti wá sọ bẹ́ẹ̀ tán, ẹ wá bọ́ síbi description wa, ẹ click ẹ rí link kan bẹ́ẹ̀. Líǹkì yẹn ni ó gbé yín lọ síbi tí ẹ ti wo sinimá òṣónú béwérẹ́ láti ọwọ́ Abíọ́dún Jimoh. Sinimá tó jẹ́ wípé gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń wo sinimá náà ni wọ́n ti ń gbé òṣùbà káre fún gbogbo àwọn tó ṣe àti àwa tá a ṣe àfihàn rẹ̀. Sinimá yìí ló jẹ́ sinimá kan tó jẹ́ wípé ẹ̀rù á máa bà mí jọjọ nígbà tí mo bá ti rí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀, torí wípé èmi sì máa ń ṣàdúrà wípé ìwọ Ọlọ́run, ní táwọn kan ń ṣe ní wẹ́rẹ́ ń làwọn kan ń ṣe tó dìnira fún wọn. Ọlọ́run ọba, gbogbo nǹkan tí ẹgbẹ́ mi bá ń ṣe ní wẹ́rẹ́ wọ́n jò jẹ́ nira fún mi, torí wípé olórí àdúrà ni. Tẹ́ bá wo kárátà Àníkẹ́ Àmì, ẹ rí pé nǹkan tó jẹ́ bí ogun fún un ni oyún níní. Tẹ́ bá sì wo oyún níní yẹn, ẹ rí wípé ohun ló fẹ́ jẹ́ nǹkan tó jẹ́ wípé àwọn jẹ́nsí wọn ò tí kì í fẹ́ gbọ́rọ̀ rẹ̀, wọn ò tí yọ́ dànù, wọn ò tí yọ́ dànù. Ẹlẹ́lòmí àmọ́ ìyọyún 5 ní school, lélẹ̀ tó jẹ́ wípé àwọn kan sì wà níbi ibì kan tí wọ́n ṣe IVF, tí wọ́n ṣe MGF, tí wọ́n ṣe DPP láti jẹ́ pé káwọn náà dọ̀mọ̀ láyé. Àti wá dọlọ́mọ láyé eléyìí ló máa wọn kan yọgbá yọkòkò bàbá àsásùn tí ń yọ gbogbo ẹ̀dànù ní ẹyọ kọ̀ọ̀kan. Kí Elédùmarè ọba ìláyé kó mọ̀ sọ wá, kó mọ̀ jẹ́ ká kó sí ọ̀wọ́. Ẹ wo gbogbo àwọn nǹkan yìí ó lọ fà nínú sinimá òṣónú béwérẹ́, torí àwọn òṣónú béwérẹ́ mi ó tún wá máa ń jẹ́ wípé àwọn èèyàn ló máa ń kọ́ wọn, tó jẹ́ wípé wọ́n á máa rẹ́rìn, wọ́n á máa ṣeré before. Ṣùgbọ́n níbi society kí wọ́n máa dojú sọ̀yàn, kí wọ́n máa hùwà ìdásíyàn, lẹ́ni ọ̀wọ́n bá sì kíni yóò bá dènà pa. Láti wo sinimá òṣónú béwérẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Tẹ́ bá ti wá like tẹ́ share rẹ̀ tán, ẹ wá bọ́ síbi description wa, líǹkì kan wà ń bẹ, click líǹkì yẹn. Líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá òṣónú béwérẹ́. Bẹ́ẹ̀ ni ṣé rí òṣónú béwérẹ́ yìí ó pín sọ́nà yẹ́yẹ́yẹ́, eléyìí tó sì dàbí ẹ̀kọ́ tó kọ́ èmi ó fẹ́ tó 20 ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí mo sì mọ̀ wípé a lè sùn ká kọ orí síbì kan náà, torí wípé ìyá kan náà bàbá kan náà kọ́ ni ó bí wa. Gbogbo wa a lè sún wá kọ ríbì kan náà táwa àtàpọ̀ ń bẹ ò bá ti kí ń hanrun. Ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ wípé òun máa ń hanrun, á bẹ́tà kó lọ wá oko bòmíì sùn sí, torí wípé o ò lè sùn síbi tí àwọn ẹkùn bá sùn sí, ó jí wọn lẹ̀. Ẹ wo ẹ̀yin tèmi, ẹ̀kọ́ tèmi kọ́ nínú sinimá òṣónú béwérẹ́ ó fẹ́ pọ̀ jọjọ, ó fẹ́ pọ̀ jọjọ. Eléyìí tí mo sì rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí èèyàn lè fi ṣe òdiwọ̀n ayé rẹ̀ ò ní wípé ṣé ẹ rí ẹnu ẹjẹ́ á máa sọ. Nínú gbogbo nǹkan tí ó wà ní ayé yìí, mo fẹ́ lè sọ wípé ẹnu a máa kó bá ní, ẹnu a sì máa là ní, torí Yorùbá bọ̀ wọ́n ní ẹnu ńlá fi kọ méje, ẹnu ẹni la fi pèrè sínú ayé ẹni, ẹnu ẹni la fi ń kọ nǹkan tá a bá fẹ́, ẹnu ẹni la fi ń pe dáadáa náà. Ṣé wá rí ẹnu yìí, òun la fi sọ ọ̀rọ̀ tí ó yọ obì lápò, òun náà la fi sọ ọ̀rọ̀ tí ó yọ idà nínú àpò. Ẹ wo nǹkan tó bá fẹ́ àti nǹkan tó bá fẹ́, ẹnu rẹ yìí ló fi sọ. Tó wá ríjọ́ tó bá ti wá jẹ́ kí ẹnu yìí kó jẹ́ weapon fún ìṣòro ńlá ni, ìṣòro ńlá ni. Eléyìí ló jẹ́ kárátà ọmọ tó jẹ́ pé Àníkẹ́ Àmì, òun ni stepmother rẹ̀ níbi tó ti ń yàn fún fiancé rẹ̀ yẹn ni Àníkẹ́ Àmì padà fi ọkọ̀ pa àwọn méjèèjì dànù nínú sinimá òṣónú béwérẹ́. Tẹ́ bá wo inú ilé àwọn Àníkẹ́ Àmì yún Tọ́lẹ́ọlá, ó dàbí ẹni pé ilé tó jẹ́ pé ilé alálàáfíà, ilé tó gbádùn tó jẹ́ pé gbogbo àwọn èèyàn
wọ́n ń gbàdúrà láti fi ilé náà tọrọ ni, torí ìyàwó tó jẹ́ bí first wife nínú ilé yẹn ó ti kú. Àníkẹ́ Àmì nìkan ló ń tọ́jú àwọn ọmọ yìí, lè tó jẹ́ pé step daughter rẹ̀ ó fẹnu sí kíni, ó fẹnu wú géètì. Bóyá àfẹ́ ló páyó ni o, bóyá kàn wá nǹkan tí ó fi sọ tó kàn sáà fi máa jèrè ọ̀rọ̀ ni kò yé wa, ṣùgbọ́n ó ṣe kíni, ó fẹnu wú géètì. Kọ́lọ́hun bá kó má jẹ́ ká sọ ọ̀rọ̀ lásìkò tí ò yẹ ká sọ. Ẹ wo oríṣiríṣi nǹkan ni ó wà nínú sinimá Òṣónúbéwéré gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ. Oríṣiríṣi ẹ̀kọ́ ló sì wà ńbẹ̀, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá wò ẹ lè mọ̀, torí wọ́n ní bá a lọ àìdé. Àwọn tí wọ́n ti wo sinimá Òṣónúbéwéré wọ́n mọ gbogbo nǹkan tí mò ń sọ, wọ́n sì ti mọ ibi tí mo bá dé. Láti wá wo sinimá Òṣónúbéwéré, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, kẹ́ wá bọ́ síbi kọ́mẹ́ǹtì kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwéré. Ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì kan bẹ̀. Líǹkì yìí lẹ́ kílíkì, torí líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré láti ọwọ́ Abíọ́dún Jímọ̀, arákùnrin ni tó jẹ́ pé gbogbo sinimá tó bá ti kọ, sinimá tí máa ń láàmìlàkà, sinimá tí ò ṣeé fi ọwọ́ rọ́ dànù ni. Ẹ̀yin náà sì ti mọ̀ pé gbogbo sinimá tí Àníkẹ́ Àmì bá wà, sinimá tó jẹ́ wípé ògo àti àgbàlagbà sinimá ni. Èmi náà sì rèé tá a bá ti bá yín mú àwọn sinimá tá a fẹ́ ṣàfihàn rẹ̀ wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ẹ ti gbọ́dọ̀ jẹ́rìí àwa náà wípé gbogbo sinimá tá a bá ti ṣe àfihàn rẹ̀, kìí ṣe sinimá tẹ̀sí kí ni tẹ́lẹ̀ kan ṣe pé àwo sinimá náà àgbádùn rẹ̀, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, torí wípé gbogbo àsìkò làwa náà máa ń fi ilẹ̀ láti jẹ́ wípé ká wo sinimá, ká fakò mú òkun rẹ̀ yọ, ká sì ṣe kí ni, ká rí pé ó dángájíá ká tó gbé wá sọ́dọ̀ ẹ̀yin tí wà nínú ilé lóko. Gbogbo ẹ̀yin tẹ́ ti wá wo sinimá Òṣónúbéwéré tó jẹ́ pé ẹ ti wò ó yé yín, mo mọ̀ wípé gbogbo nǹkan tí mò ń sọ lọ ẹ ti mọ̀, torí pé yóò ti yé yín, torí mo nígbàgbọ́ wípé ẹ ń fọkàn àti ara tara bá mi lọ. Ṣùgbọ́n àwọn tí wọn ò tí ì wo sinimá Òṣónúbéwéré, èmi ò mọ sinimá tẹ̀ ń wò lásìkò yìí o, torí ìdí èyí ẹ tètè tara ṣàṣà láti lọ wo sinimá Òṣónúbéwéré. Láti wá wo sinimá Òṣónúbéwéré, ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwéré. Tẹ́ ẹ bá ti kọ́ tán, ẹ wá bọ́ síbi description wa, ẹ rí líǹkì kan bẹ̀, ẹ kílíkì líǹkì yẹn. Líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré, torí sinimá tó lágbára, tó láàmìlàkà sinimá lágbára ni. Sinimá tó jẹ́ wípé a kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣé wá rí ọ̀kan lára àwọn ẹ̀kọ́ tá a kọ́ ni pé sùúrù. Ṣé rí sùúrù ò lè ṣe òkúta jìnnà, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, torí ohun tó wà lára àwọn òwe Yorùbá tó yẹ kí wọ́n update nínú dáyárì wọn ò ní pé sùúrù a máa ṣe òkúta jìnnà. Wọn ò tún wá sọ pé irú òkúta báyìí ni sùúrù lè ṣe jìnnà. Tó bá jẹ́ pé òkúta ògúlùtù ni, sùúrù lè ṣe òkúta ògúlùtù gan, sùúrù ò lè ṣe jìnnà, torí yóò sì tún máa dún bí òkúta ni. Torí òkúta lòkúta ó wọ́n jẹ́ lọ́jọ́kọjọ́, òkúta akọ àbí òkúta abo, èwo gangan ni Yorùbá ń sọ níbẹ̀. Torí inú gbogbo ìgbàgbọ́ tèmi mo mọ̀ wípé òkúta lè, ẹni tí wọ́n bá sì ti fi lè pè ní òkúta, ó yẹ kẹ́ni náà mọ̀ pé wọ́n ń try láti sọ fóun wípé ọmọ líle ni òun, wọn sì fẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ tó fi òun tọrọ ọmọ, bó tilẹ̀ wò kó kéré àbí bó tilẹ̀ wò kó tóbi tó. Ṣé rí sùúrù tá à ń rí yẹn, ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣé rí sùúrù tá a sì ń wò yẹn, ó da ọ̀pọ̀lọpọ̀ kan rú. Ibi tó bá ti yẹ ká ní sùúrù tá a bá ní sùúrù, ní tá a ti fi bóyá bí 40 years tó papọ̀, ó lè fi 1 minute dàrú. Ní tá a ti fi bí ogún ọjọ́ tá a ti fi so papọ̀, ó lè ṣe kíni, ó lè fi 1 second dàrú. Ṣé rí sùúrù yẹn àti ìwà jẹ́jẹ́, wọ́n jọ máa ń rìn ni. Ṣé rí àwọn situation kan wà tó jẹ́ pé sùúrù ló yẹ kí Àníkẹ́ Àmì tó play character Tẹ̀lẹ́ọlá nínú sinimá Òṣónúbéwéré, sùúrù ló yẹ kó ṣe àti kó má ro àròkàn. Ṣùgbọ́n torí pé ó ti ní nǹkan kankan tó ń jó lábẹ́ aṣọ, ó ti ní nǹkan kankan tó jẹ́ wípé inú rẹ̀ ò dùn sí, wọ́n sì ti fún ní àwọn àmọ̀ràn kan lórí ẹ̀ wípé kò ní solution mọ́. Àwọn situation tó gbé òun sí àwọn situation tó lè padà nínú ẹ̀, kìí ṣe àwọn situation tó lè mórí bọ́ náà. Ìfúnbò mórí bọ́ kò ní máa ró oorun sùn títí láì. Àwọn tí wọ́n ti wo sinimá Òṣónúbéwéré,
àwọn ní ọmọ kókó ibi tí mo dé torí mo mọ̀ wípé wọ́n fọkàn bá mi lọ. Ṣùgbọ́n wọ́n tó tí wo sinimá Òṣónúbéwéré, àánú rẹ̀ ṣe mí lọ́pọ̀lọpọ̀ torí mo mọ̀ wípé gbogbo sinimá tó bá stream lọ́sẹ̀ yìí kìí ṣe àwọn sinimá tó dángájá, kìí ṣe àwọn sinimá tó yáyì, kìí ṣe àwọn sinimá tó jẹ́ wípé wọ́n ṣe kíni, wọ́n gbìnà yá. Tẹ́ wá rí láti wá wo Òṣónúbéwéré kẹ́yìn náà lè bẹ̀ kíni, kẹ́ ẹ lè bá gbá pé kẹ́ ẹ lè máa mọ gbogbo nǹkan tá a bá ń sọ, ẹ̀bẹ́gbẹ́ pé ẹ bá gbà mú. Ẹ ní láti wo sinimá Òṣónúbéwéré yìí torí gbogbo àwọn sinimá tó bá ti wá látòrí ìkànnì yìí ẹ ti mọ̀ wípé kìí ṣe sinimá lásán, sinimá lágbára ni, sinimá tó kọjá bẹ́ẹ̀ tó ti kíni tó gáyàtà òun ni. Láti wo sinimá Òṣónúbéwéré ẹ subscribe sórí channel yìí, kẹ́ like post yìí, kẹ́ share rẹ̀, kẹ́ wá bọ́ sínú comment section, kẹ́ drop comment, kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwéré. Bẹ́ẹ̀ ni ṣé ẹ rí tẹ́ bá ti drop ẹ̀ tán ẹ wá bọ́ sínú description wa, ẹ wá rí líǹkì kan bẹ́ẹ̀, líǹkì yìí lẹ́ kílíkì. Tẹ́ bá ti kílíkì ẹ̀, líǹkì yìí ó direct yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré. Oyún ni sísẹ̀ntẹ̀lé tẹ́ follow láti wo sinimá ọ̀hún torí sinimá tó jẹ́ pé bí wọ́n bá ń sọ fún yàn téèyàn ò wo fún rárá rẹ̀, yóò dùn yàn, yóò dàbí pé èèyàn fi ojú egbò èèyàn fi gbá ìgbálẹ̀ ni tó wá gùn ṣọ́kí. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ọ̀kan lára àwọn nǹkan tí mo tún rí ni ìfẹ́. Ṣé rí ìfẹ́ lágbára, ìfẹ́ lágbára. Kò sí situation tó náà lè da ẹ̀ sí. Gbogbo àwọn tó bá ti ṣe kíni, tó bá ti wà ní sọ̀kánì rẹ̀, make sure pé o nífẹ̀ẹ́ wọn. Even kí wọ́n mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀, make sure pé o fìfẹ́ hàn sí wọn. O show wọn ní love nílé lóko lájò. O jẹ́ kí wọ́n mọ̀ wípé yàrá kó tó pọ̀ ó gba 40 boys tí ìfẹ́ bá ti wà ń bẹ̀. Ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú sinimá yìí láti ìṣẹ̀bẹ̀rẹ̀ tó fi dópin ni mo rí wípé ọmọ tó jẹ́ bí stepmother Àníkẹ́ Àmì, tó jẹ́ bí stepdaughter rẹ̀, tó bá ṣe wípé ó níkẹ́ Àníkẹ́ Àmì bóyá Àníkẹ́ ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ni, ẹ rí wípé gbogbo àwọn nǹkan yìí kò ní ṣẹlẹ̀. Mo tó wá rí wípé tó bá ṣe pé kò nífẹ̀ẹ́ rẹ̀ lásán tó dẹ̀ jẹ́ kó mọ lóhùn nìkan ni, gbogbo àwọn nǹkan yìí ò ní ṣẹlẹ̀. Kò nífẹ̀ẹ́ rẹ̀, ó tó wá sọ fún boyfriend rẹ̀ wípé sórí stepmother mi yẹn wọ́n ṣe báyìí. Eléyìí tó jẹ́ wípé ó kùnà, kò dẹ̀ gba máàkì tó níwájú Ọlọ́run ọba tó dá wa. Even níwájú ọmọ èèyàn gan kò gba máàkì. Ká mú nífẹ̀ẹ́ èèyàn ká sì tó máa sọ fáwọn èèyàn wípé nífẹ̀ẹ́ ni tá à ń bá ṣe yìí, nǹkan tí ò dáa tó ni. Eléyìí ló mú mi rántí wípé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nílé ayé ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ kó kọ́kọ́ síwájú torí wípé ìfẹ́ ló ṣohun gbogbo tán, ìfẹ́ ló ṣohun gbogbo. Torí ìlú tí ó bá kọ́kọ́ dàrú, ìfẹ́ ni ó kọ́kọ́ kù ńbẹ̀. Tí ìfẹ́ bá ti kù ńbẹ̀, ọ̀rọ̀ wọn ò ní yéra wọn mọ́, èdè àìyedè ó wá ṣẹlẹ̀, ogun ó máa gorí ogun fúnra wọn. Ṣùgbọ́n gbogbo ibi tá a bá ti wà, tá a bá ti ń fìfẹ́ lò, tá a lọ́ fọ ọmọdé, tá a lọ́ fọ àgbàlagbà, tó jẹ́ pé gbogbo àwọn tẹ́ wà ní sàkání wa là ń fi ìfẹ́ bá lò, ẹ rí i pé kógun tó lè jarú ìlú bẹ́ẹ̀, ọ̀nà ó jìn, ọ̀nà ó sì nà. Bẹ́ẹ̀ ni lẹ́yìn ìfẹ́, nǹkan tó dàbí ẹ̀kọ́ tí mo tó kọ́ ń bẹ̀ ni ìwà ìkà àti ìwà ọ̀dájú. Ṣé ẹ rí ẹni tó bá jẹ́ wípé wọ́n bá ti kí tí wọ́n bá kí pé sàlámà lèkùn, tí sàlámà lèkùn bá ti ní lára, àbí ẹni tí ń sọ wípé ìkẹ́ àtọlà kó mọ́ bá yín tí ò lè dá padà, ẹ ti mọ̀ wípé ó ti pa ànábì kan nìyẹn tí ò bá ti dá sálámù. Ẹni tó bá wá lè gbójúgbóyà tó lè pa ànábì kan ní ìsọ pé kò dá sàlámà lèkùn, ẹ ti mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ọ̀dájú ni ó jẹ́ lójú ayé. Ṣé rí àwọn ìwà kan wà tó yẹ pé èṣù ni ó fẹ́ tíyàn sí, torí èṣù tó wá fẹ́ tíyàn sí ni ó fẹ́ jẹ́ kí àbámọ̀ àti regret kó gbẹ̀yìn ayé èèyàn ni. Ṣé wá rí díẹ̀ yìí lèyìn ó fi wá súnmọ́ Ọlọ́run. Táìmù tí èṣù bá wá fẹ́ sọ pé kéèyàn sí àwọn nǹkan báyìí téèyàn bá wá súnmọ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò wá sọ pé rárá, ò ní ṣubú, ò ní bá báyìí lọ. Bẹ́ẹ̀ ni sẹ́lẹ̀mí Ọlọ́run yẹn ní wà tíyàn sí right way ní táìmù tó jẹ́ pé èṣù fẹ́ tíyàn ṣubú. Torí kárátà Àníkẹ́ Àmì nínú sinimá Òṣónúbéwéré yẹn, ibi tó ti fi mọ́tò gbá àwọn ọmọ yẹn àti ìyàwó àtọkọ sínú igbó, ẹ̀mí Ọlọ́run ni ó bá lò. Torí tẹ̀mí Ọlọ́run bá lò láàrin yẹn, yóò mọ̀ wípé ìwà tóun fẹ́ wù yẹn ìwà wèrè ni, àti wípé nǹkan tó àwọn ọmọ yẹn ṣe tí wọ́n fi dìsáàfù ikú yẹn kò wọ́ tiẹ̀. Ká tiẹ̀ sọ pé stepdaughter rẹ̀ wọ́n bá ṣe kíni, ó dìsáàfù ikú torí nǹkan tó sọ sí.
báwo ni ti fiancé ṣe jẹ́. Fiancé kan wà fẹ́ yàwó ní tiẹ̀ kò mọ nǹkan kan kọ́lọ́run ọba ẹlẹ́dàá ẹni tí ìyá rẹ̀ ó pè táwa bàjẹ́ inú ẹ̀ kọ́lọ́run máa sọ wá ẹni tí nǹkan ó kàn tí ó kàn wá kọ́lọ́run mọ́ yóò kàn ẹni táburú ó kàn tí wọ́n fi pè wá lórí fóònù bó ti ṣẹlẹ̀ o kọ́lọ́run mọ́ jáburú ó kàn ro ẹni bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan yìí ló sodo tó jẹ́ bí ẹni nǹkan bí èso tó rò dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sínú sinimá Òṣónúbéwérẹ́ lélẹ̀ tí mo sì láyọ̀ tínú mi ń dùn láti jẹ́ pé kí n ṣàlàyé fún gbogbo yín wípé kẹ́ ẹ lọ wò ó torí sinimá Òṣónúbéwérẹ́ yìí ó jẹ́ sinimá tó jẹ́ pé ó ń fún mi láyọ̀ bí mo ṣe ń yànnàná rẹ̀ bí mo ṣe ń ṣàfihàn rẹ̀ nínú mi ń dùn torí mo mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti lọ wò ó mo mọ̀ pé ẹ ṣàdúrà fún mi ni ẹ ṣàdúrà fún mi ni torí bínú mi ṣe ń dùn tí mo ṣe ń wò ó ni mo ṣe rí i pé tí n bá sọ fẹ́yìn tèmi náà pé ó yá ẹ wá lọ wo sinimá yìí mo mọ̀ pé ẹ lè bá ìjákulẹ̀ pàdé ńbẹ ilé ìlú múnú mi dùn jọjọ wípé sinimá Òṣónúbéwérẹ́ yìí sinimá tó lágbára tí gbogbo wa sí kìnnì tí gbogbo wa gbọ́dọ̀ wò ni láti wá wo sinimá Òṣónúbéwérẹ́ ẹ subscribe sórí channel yìí tẹ́ bá ti subscribe tán ẹ like fídíò yìí kẹ́ share rẹ̀ tẹ́ bá ti like fídíò yìí tẹ́ share rẹ̀ ẹ wá bọ́ sínú description wa ẹ click líǹkì tó wà ńbẹ̀ líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwérẹ́ bẹ́ẹ̀ ni sinimá tó jẹ́ wípé sinimá lágbára ni láti ọwọ́ Abíọ́dún Jímọ̀ fẹ́ẹ́rí sinimá Òṣónúbéwérẹ́ yìí tó tọwọ́ Jímọ̀ Abíọ́dún wá mú mọ̀ wípé gbogbo àwọn sinimá tẹ́ ti wò tó dàbí ẹni wípé sinimá lágbára ni wọ́n mo mọ̀ wípé ẹ rí wípé gbogbo sinimá Abíọ́dún Jímọ̀ ló máa ń ní mínì sinimá tó bá sì jẹ́ wípé Abíọ́dún Jímọ̀ kọ́ ló ṣe tí ò bá ti ní mínì ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé àwọn gbàǹtí ẹ̀yọ̀ àwọn paruparu ló ṣe nìyẹn torí iṣẹ́ ọpọlọ ni Abíọ́dún Jímọ̀ ló máa ń ṣe àwọn iṣẹ́ táwa náà bá dẹ̀ ti mú wá fún yín ẹ ti rí wípé kì í ṣe iṣẹ́ lásán bẹ́ẹ̀ ni ẹ wo ẹ̀yin tèmi tẹ́ wà nílé lóko láti wo sinimá Òṣónúbéwérẹ́ ẹ subscribe sórí channel yìí ẹ like post yìí kẹ́ share rẹ̀ ẹ wá bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Òṣónúbéwérẹ́ tẹ́ bá ti kọ́ tán ẹ wá bọ́ síbi description wa description yìí líǹkì tó bá wà ńbẹ̀ click ẹ̀ líǹkì yìí ló gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwérẹ́ sinimá lálàáfíà tó láàmìlàaka tó jẹ́ wípé inú mi á máa dùn ayọ̀ mi á máa kún tí n bá ti rí sinimá náà torí wípé mo mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wò láyọ̀ báyìí lẹ́ẹ̀mọ̀ gbádùn rẹ̀ torí pé sinimá tó ṣe kìnnì tó lálàáfíà ni ẹ wo ọ̀kan tó dàbí ẹ̀kọ́ nínú sinimá Òṣónúbéwérẹ́ tó yẹ wípé èmi gangan mo wá gbàdúrà sọ́nà wípé Ọlọ́run ò mọ̀ jẹ́ ń fọjọ́ ọlọ́jọ́ lọ bẹ́ẹ̀ ni ẹ wo àfẹ́sọ́nà stepdaughter Àníkẹ́ ẹ rí wípé nǹkan tí ò kàn lẹ́mí rẹ̀ bọ́lé lórí torí wípé òun kàn wá ṣe kìnnì ó wá fẹ́ yàwó ni ṣùgbọ́n ibi tó ti wá fẹ́ yàwó ló ti pàdé ikú rẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba alágbára kó ṣe kìnnì kó mọ̀ sọ wá lórí nǹkan tá a mọ̀wọ́ tá a mọ̀ ẹsẹ̀ ṣùgbọ́n tó pọ́sibù ká jẹ́ ìyá rẹ̀ kọ́lọ́n kó mọ̀ sọ wá níbẹ̀ ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónúbéwérẹ́ ẹ rí wípé gbogbo nǹkan tí mò ń sọ àti gbogbo àdúrà tí mò ń ṣe mo mọ̀ pé ó ti yé yín torí mo mọ̀ pé ẹ̀ ń fọkàn bá mi lọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónúbéwérẹ́ oríṣiríṣi nǹkan lẹ̀ mísì láti wo sinimá Òṣónúbéwérẹ́ fẹ́yìn tẹ́ ti wò ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí náà tẹ́ bá ti subscribe tán ẹ wá click notification button yín tẹ́ bá ti click ẹ̀ ó ní ó máa sọ fún yín anytime tá a bá ti drop sinimá tó lálàáfíà àwọn eré orí ìtàgé tó ga yàtà lẹ́yìn ìgbà yẹn wá bọ́ síbi comment section kẹ́ẹ̀kọ́ wípé ready to watch Òṣónúbéwérẹ́ tẹ́ bá ti wá kọ tán ẹ wá rí description wa ẹ click ẹ̀ a sì tó líǹkì kan bẹ́ẹ̀ ẹ̀yin náà la ṣe líǹkì yẹn fún ẹ̀yin kan click líǹkì yẹn líǹkì yìí ni ó gbé yín lọ síbi tí ẹ ti wo sinimá Òṣónúbéwérẹ́ láti ọwọ́ Jímọ̀ Abíọ́dún ẹ wo sinimá Òṣónúbéwérẹ́ ni mo ti rí nǹkan tó jọ bí ẹkún èké tí mo sì mọ̀ wípé ó fẹ́ẹ̀ kọ́mọ̀ láàrin àwọn jẹ́nsì tó jẹ́ wípé ìwà ìkà ń bẹ nínú wọn ìwà ìkà ń bẹ nínú wọn nìkan wá kọ́ wọn a máa ṣe ìwà ìkà ọ̀hún tó jẹ́ pé wọ́n sì wú débi ni wọ́n wú débi wípé èèyàn fẹ́ lè sọ pé
ìwọ ló ṣe àwọn dúró ìwà wèrè yìí, ìwọ ló wà wèrè yìí. Tẹ wá rí tí ò ní jẹ́ káwọn èèyàn fura sí wọn ni wípé wọn a máa sunkún èké. Ṣẹ̀sì láwọn míì wọn mẹ́ẹ̀kún lórí burúkú ẹkún èké yẹn sùn torí wípé àwọn wọn kọ̀ọ̀kan mọ̀ jẹra mọ́lẹ̀ tí wọ́n mọ̀ sunkún àgbákò níbikíbi tí nǹkan bá ti ṣẹlẹ̀. Meanwhile àwọn ní à ń ṣe irú ìwà bí ìwà jàǹdùkú tó fẹ́ ẹkún yẹn. Ṣùgbọ́n ẹkún èké ò ní jẹ́ káwọn èèyàn ṣe kíni kí wọ́n fura sí wọn. Àfijọ́ tí ilé ọba múkà tí ilé ò múkà, àmọ́ kí ilé ò tó wá múkà ohun rere ó ti bàjẹ́, ohun rere ó ti fọ́pọ̀ lílé tó jẹ́ pé kọ́lọ́run bá kó mọ̀ sọ wá lọ́wọ́ àwọn ẹni bí ẹni àti ìkà bí ìkà tó jẹ́ wípé wọn á ṣèbí tán, wọn á ṣe kíni wọn á fẹ́ kún èké bojú kọ́lọ́run jà bọ́ sọ́wọ́ wọn. Ẹ wo sinimá Òṣónúbéwéré yìí ló jẹ́ pé nǹkan tó súnmọ́ ó pọ̀ gidigidi, nǹkan tó dìrọ̀ mọ́ ó lọ fàní. Gbogbo ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré, mo mọ̀ pé gbogbo nǹkan tí mò ń sọ látàárọ̀ mo mọ̀ pé ó ń yé yín torí mo mọ̀ pé ẹ ti wò ẹ ti gbádùn rẹ̀ ẹ ti jẹ mọ̀kúndùn rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré, ẹ ṣe kíni ẹ subscribe sórí channel yìí kẹ́ like post yìí kẹ́ share rẹ̀. Ẹ wá bọ́ sínú description wa, ẹ click líǹkì tó wà ńbẹ̀ òní ó gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré. Ṣùgbọ́n kẹ́ ẹ tó click líǹkì ẹ kọ́kọ́ ṣe kíni ẹ kọ́kọ́ bọ́ sínú comment section, ẹ drop comment kẹ́ sọ wípé ready to watch Òṣónúbéwéré. Ẹ wá bọ́ síbi líǹkì yẹn, ẹ click ẹ yóò gbé yín lọ síbi tẹ́ ti wo sinimá Òṣónúbéwéré ẹ̀yin yòó. Tẹ́ bá ti wo sinimá Òṣónúbéwéré ẹ rí i pé sinimá yìí ó lágbára ó láàmìlàaka. Látọwọ́ Jimoh Abíọ́dún, ọ̀kan lára àwọn àgbà òṣèré, àwọn àgbà òǹkọ̀tàn tó jẹ́ wípé gbogbo sinimá tí wọ́n bá ti kọ tí wọ́n bá ti ṣe débẹ̀ confirm ni.